from sex I come. I no go stop till I die. Papa for me no one, see you for me no go. Ma for what I chikolo, so let for me no go. I love to fuck, I no go lie. Now from sex I come, I no go stop till I die. Papa for me no go, see you for me no go. Ma for what I chikolo, so let for me no go. Don't for what did me lenu, go for go have me lale. Ojúmọ́ kan àròyé kan ní àṣẹ ara rẹ̀ ní olè. Ó wá pé ìdákẹ́ bí mo dákẹ́ tàrà bá mi dákẹ́. Okolobo ń jẹ kọ́bara ló ń fún ní ìtura. Ìkọlù bẹ́nu sí mi lábẹ́. Jàjẹ́ yá àtàjẹ́ sọ́ra ọ̀ká tó lówó tí ò dókó dáìmà ní dórí wọn láyé. For me, loco, I'm for what I follow. So they for me, loco. I know to fuck, I know go lie. I'm from sex, I come. I don't go stop till I die. Hero, don't start that, oh. No. Baby maker, Uncle Jojo, father of Abraham, my Christy. My dingdom, my Jedi miner, I love ya, yeah. I love to fuck, I know go loud. Now from sex I come, I don't go stop till I die. Papa for me go on, see you for me no go. For what I gigolo, so late for me loco. Beautiful lady, your punta is empty. You need a banana, so feel your time. Oko Maya, Olo to share Larako. Oko Maya, O share Bembelarako, Alam to share down. Only Kaloye, so to Babari, Wawi. Ato Bo, no one can shake out. Pre-campus is good, oh, it's good person in me. Hey! Obìnrin dúdú, obìnrin pupa, Ọlọ́run má jẹ́ kúkú obìnrin gbàgbà. Obìnrin dúdú, obìnrin pupa, Ọlọ́run má jẹ́ kúkú obìnrin yé. Oko Obo, lára ni Obo, Oko Obo, Oyi mama aduni, Dido, Eyan, Oko, Obo, Oyi mama aduni. Oh my goodness. Some people are just... Ẹ má bínú, phone tí mo ti ń play ni. Anyway, ẹ káàsán ibi tí orin yẹn mo dẹ̀ fẹ́ ká jó sí o, honestly. Àwọn èèyàn tó ń bèrè gbò làwọn ti máa rí orin yìí. Àwọn èèyàn tó ń bèrè pé níbo làwọn ti máa rí. Ó máa à ń package ẹ̀ lọ́wọ́ so everybody máa lè rà á. A máa sọ bí tẹ́tí máa lọ rà á. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Eba. Àtàrí àjànàkú yàrí mọ́ mi lọ́wọ́ yé. Mo ti gòkè mo ti sọ, ojú mi tó dá. Ni mo rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kù lé. Ọbẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ni mo fi yé. Ṣe burú ojú mi sọnù mo rí inú ẹ mo ṣẹ́gun ọmọ mo ṣẹ́ ti bàdí mi ò ṣẹ́gun ogun ó farun ẹ̀pọ̀n mi bí mo ti ń dàgẹ́rẹ́ sí ní fáwọ̀ dédé ni mo ṣe rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo dà sí abẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni mo fi yá.
mọ̀wọ́n mọ́nú ọwọ́ sọ̀bẹ́nu ó ti ṣe ohun tí ó ṣe dákun sẹ́ni fàádámù méjọ bàbá mi tó jèso ọkọ̀ tán mi fẹ́ kí ajó ti tì mí sí ní fa dákúndábọ̀ ṣé ni mi ò mọ̀ pé abẹ́ ọ̀rẹ́ rẹ ni mo yà sí ìdí ọ̀rẹ́ rẹ ni mo fi yá ọ̀rẹ́ rẹ ni mo tún pé. Ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wòye ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ káàbọ̀ sórí ètò bá bẹ ètò tó borí ètò mọ́lẹ̀ ètò tó ń gbé ètò mi ètò tó ń tú ilé ṣe tó ń tú ọ̀nà ṣe ètò amúlùdùn ètò tí ẹ pé gbogbo gbàtẹ́ bá ti wà lórí bíbà yìí ẹ ti ẹ̀ gbàgbé ìbànújẹ́ yín á fò lọ ẹ ní rántí ìbànújẹ́ yín ẹ ní rántí ẹkún yín mọ́ ètò náà ni ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ ọba tó dá òbò tó ṣẹ̀dá oko ọpẹ́ ló ń jẹ bàbá ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ ọba tó dá òbò tó ṣẹ̀dá oko ọpẹ́ ló ń jẹ bàbá oko ló ń jẹ òbò oko ló ń jẹ òbò ẹni jẹba ẹni jẹ kọ́kọ́rẹ́ o oko ló ń jẹ òbò oko ló ń jẹ òbò ẹkùn ló ń jẹ òbò ẹni jẹba ẹni jẹ kọ́kọ́rẹ́ o oko ló ń jẹ òbò ìbà rẹ ọba tó dá oko ìbà rẹ aṣẹ̀dá òbò ìwọ lọ́rọ̀ rẹ yé tó fi dá wọn o Ọlọ́run àdìtú ìbà rẹ o aṣẹ̀dá oko ìbà rẹ ọba tó dá oko ìbà rẹ ọba tó ṣẹ̀dá òbò ìwọ lọ́rọ̀ rẹ yé o bó ṣe dá wọn Ọlọ́run àdìtú ìbà rẹ ọba tó dá oko ẹlòmíì á máa wò mí sí ẹni ohun tó yẹ kó fi kọrin ní chọ́ọ̀chì ló fi sọ̀rọ̀ oko àtòbò bẹ́ẹ̀ oko àtòbò yìí náà Ọlọ́run ló dá wọn irú ọpẹ́ tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí mo tún fi ń appreciate Ọlọ́run ni pé ó dá oko dá òbò àdìtú ni kò sẹ́ni tó yé bó ṣe dá wọ́n ní bí oko bá róbò ayọ̀ ṣẹ̀ṣẹ̀ boko bá róbò ayọ̀ ṣẹ̀ṣẹ̀ bí idọ̀ bá rẹ́pọ̀n ata pírí bọ́mọdé tàgbà ẹyọ̀ mami lóní o ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ boko bá róbò ayọ̀ ṣẹ̀ṣẹ̀ bí idọ̀ bá rí ẹpọ̀n ata pírí Ọlọ́run ló ṣẹ̀dá wọn kò sẹ́ni tó yé bó ṣe wù ló ṣe ń ṣọlá mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ anyway nǹkan tó mú mi wá lọ́sàn-án yìí kò ń ṣe ọ̀rọ̀ tó pọ̀ mo rò pé gbogbo wa la wo nǹkan tí mo sọ lórí wípé kò ń ṣe wípé kí oko tóbi la fi ń dóòbò àǹtẹ́ bá rí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn a mọ̀ wípé bí a ṣe wáyé páàrí là ń rí a mọ̀ pé gbogbo wa la dá ọjọ́ kú àmọ́ àwọn ìrìn kan wà tí èèyàn máa rìn àwọn ikú kan wà tí èèyàn máa kú tó yẹ pé àwọn èèyàn abẹ́ kẹ́dùn jẹ̀yìnlì wọ́n á sunkún nínú ilé wọ́n á sunkún níta wọ́n abẹ́ kẹ́dùn àwọn ikú kan wà tí èèyàn máa kú tó jẹ́ pé àwọn èèyàn abẹ́ kẹ́dùn ojú ayé ní iwájú ìta táwọn èèyàn tó kù bá bẹ́ kẹ́dùn ọmọ sọ ó mà ṣe o gbogbo wa náà la máa kú tó bá wọnú ilé tán wá ní ó ń pẹ́ tẹ̀bí nǹkan tó jẹ ló yo nǹkan tó jẹ ló yo náà ó yó tán ló ń wá bẹ́kùbẹ́kù èmi gan lè ṣe kò sẹ́ni tí ò lè ṣe wọ́n á bẹ́ kẹ́dùn níta wọ́n á wọnú ilé wọ́n á sọ pé ó yó tó ń jẹ́ pé ó yó bẹ́kùbẹ́kù ni ṣé n tó lọ ṣe yẹn tó fà tó fi kú yẹn ṣé kò ráwọn family ẹ̀ tó máa help or anything Ọlọ́run ò ní jẹ́ káyé fi wá ṣe sábàbí ibi wọn ò ní fi wá ṣe bad example tó dífá fún gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń béèrè lọ́wọ́ mi wípé ẹ fẹ́ ṣe penis enlargement mi ní kẹ́ má ṣe o torí pé mo mọ̀ pé ọmọ ní tá bá gúnyán sínú ewé tá a ṣe bẹ̀ sínú ẹ̀pọ̀ ẹ̀pà ẹni máa yọ ayọ̀ mi ní kẹ́ má ṣe bọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ní repercussion ẹ ò dẹ̀ da gbogbo yín mi mọ̀ bóyá ẹ wo kinní tó wà lórí BBC
tí lady yẹn wá tó lóun lọ ṣe ìdí tó ní ìdí òun yọ omi ó ní ìdí òun máa ń sun omi ó lójoojúmọ́ lòun náwó ó wá fi ara ẹ̀ ṣe example Ọlọ́run má fi wá ṣe example ibi ẹ̀dẹ̀gbọ́n yìí tó ń lọ nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe penis ẹ̀ lágbẹ̀ ní ìdí ẹ̀ mo tún sọ fún yín for the last time kò ń ṣe kí oko tóbi náà fi ń do obìnrin oko ẹ̀ lè tóbi kó useless kó má mọ̀ lò oko ẹ̀ dẹ̀ lè kéré kó do obìnrin kí obìnrin máa sunkún nídìí láti lọ sọ wípé ẹ fẹ́ lọ ṣe oko pé kí oko tóbi the least the highest thing tẹ́ lè lò ní pé kẹ́ lo penis pump mo dẹ̀ ti ṣàlàyé penis pump fún yín penis pump nǹkan tó máa ń ṣe ni wípé tẹ́ bá ti fẹ́ dóbò tẹ́ ti wà ní stage pé fẹ́ dóbò ẹ máa kí oko yín sí pump ẹ lè ra automatic ẹ lè ra manual ẹ máa kí oko yín sí pump ẹ sí stage ẹ máa program ẹ ní stage tẹ́ fẹ́ kó pump dé tó bá ti pump débẹ̀ kó ṣe permanent thing tẹ́ bá dẹ̀ ti fi dóbò tán tó bá jẹ́ wípé partner yín like oko ńlá kò dẹ̀ ṣe pé partner yín náà ló like oko ńlá tó bá jẹ́ wípé tẹ́ bá ti fi dóbò tán á padà sí shape kò ní any side effect kò ní di ọjọ́ alẹ́ kí nǹkan tí ẹ fẹ́ tẹ́ sìn ní àárọ̀ yín kẹ́ wá lọ máa sìn lọ́jọ́ alẹ́ and tó dífá fún gbogbo ẹ̀yin obìnrin àti gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń jẹ́ kí obìnrin máa feel less of a woman kó máa ní low self esteem òun ló máa ń fà tóbìnrin mi á fẹ́ lọ ṣekùn àwọn obìnrin mi ti ń pè mí wọ́n fẹ́ ṣe ọyàn ṣé mo mọ bó ṣe ń ṣe ọyàn my advice to you ni pé bí o bá fẹ́ dó oko bó ṣe lè dó obìnrin tó lè reach orgasm double orgasm kó reach orgasm lẹ́ẹ̀mẹ́ta léraléra máa kọ́ ẹ lẹ́yìn àwọn ọ̀nà tó lè gbà dó obìnrin àwọn ọ̀nà tó lè gbà touch obìnrin tó máa reach orgasm lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta àwọn tó lè lò fún obìnrin mo máa kó ìtókù wá ní ọjọ́ Sunday àwọn toys tẹ́ pé gbogbo ọkùnrin àti obìnrin láti ní sílé tó bá fẹ́ dó obìnrin tí obìnrin ò fi ní mọ̀ wípé okó ẹ̀ kéré ó ní ọ̀nà tá ń gbà dó obìnrin tó jẹ́ pé ó máa da omi ra lẹ́ẹ̀mẹ́ta léraléra ní àkọ́kọ́ tó bá kọ́kọ́ dó tó bá ṣe nǹkan tí mo ní kó ṣe ẹ má lọ ṣe penis ẹ má lọ enlarge penis yín repercussion ẹ ò dáa ó máa ń ní side effect ẹ má lọ ṣe ikùn gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń jẹ́ kí obìnrin ní low self esteem máa ní ó ti sanra ó ti ṣe kíní kan nígbà tẹ́ bá lọ títì tẹ́yìn àtìyàwó yín bá jọ lọ títì torí wípé ẹ rí ẹni tó san ẹni tó tínrín ní títì tẹ́ẹ̀dẹ̀ ẹlòmíì ọkùnrin mi àwo obìnrin lọ báyìí á get carried away ìyàwó ẹni tó fi sọ́dọ̀ tó fi sẹ́gbẹ̀ẹ́ á dẹ̀ mọ̀ pé òun wo obìnrin yẹn á ti mọ̀ wípé wípé ẹni tó wà ń bíbà yìí ẹni tó wà tó ń wò yẹn o like stature tó rí á wá máa sá eré ẹ̀ bóun náà ṣe máa lọ ṣekùn bó ṣe máa ṣọyàn á máa sáré ẹ̀ tó o bá tiẹ̀ like stature ìyàwó ẹ̀ ó ní bó ṣe lè correct ẹ̀ exercise is the best kò sí ẹ má lọ ṣe anything tó máa jẹ́ pé wọ́n máa lọ máa cut ara yín nǹkan tó ṣiṣẹ́ fún Táyé inú kan náà lọ́jọ́ sùn ṣùgbọ́n ó lè má ṣiṣẹ́ fún Kẹ́hìndé ọ̀nà tí Táyé gbà tó ṣoríire tó yè Kẹ́hìndé lè gbàbẹ̀ kó dèrò ọ̀run so ẹ má sọ wípé lágbájá ń ṣe èmi náà á lọ ṣe ẹ jẹ́ ká learn from example ẹ má dẹ̀ jẹ́ kí wọ́n fi wá ṣe àrọwà ibi torí ẹ má jẹ́ kí n tọ̀ yín ẹni tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ sọ́rì níta àwọn èèyàn wọlé wọn á lọ bú pọ́nà ló mu wọn á ní ó jẹun yóò tán ló ń wá bẹ́kùbẹ́kù ṣé ẹni tí wọ́n nítorí ẹ̀nà máa ń sọ wọ́n ní ẹni tí ò bá lówó lọ́wọ́ máa ń pẹ́ kán tó kú nítorí tó ò bá lówó lọ́wọ́ ò ní nǹkan míì tó lè ba ayé èèyàn jẹ́ èèyàn ò ní dábàá àti ṣe ẹni tó bá jẹun kánú ló lọ ń ṣọyàn ẹni tó jẹun kánú ló lọ ń ṣèkùn ẹni tó jẹun kánú ló fẹ́ ṣoko ẹni tí ò jẹun kánú kò síbi tó ti fẹ́ rí àgbà bọ́lọ̀ ń ṣe dání ẹni tí ò bá dẹ̀ ti gba bọ́lọ̀ ń ṣe dání gbà míì nǹkan míì ló máa gbà ẹ wo mùsùlùmí tó bá fẹ́ dá irun tí wọ́n bá wà ní black wọ́n wà Islam ní pé kí wọ́n dá ẹ̀ sí another colour but black nítorí tó bá ti lọ ń dá ẹ̀ sí black ó ti ń túṣe Ọlọ́run wò ó ti ń sọ pé nǹkan tí Ọlọ́run dá mọ́ ẹ ò fẹ́ I'm telling you wọ́n lè dá tó o bá fẹ́ bleach mùsùlùmí gbẹ̀ láyè pé kó change the colour ẹ from black to white but má change the colour ẹ pé o fẹ́ jẹ́ kó white sí ó mì pé ó sọ fún Ọlọ́run pé ẹ̀dá tó dá ẹ ò fẹ́ nìyẹn so ẹ má jẹ́ ká máa yó tán ká máa wá bẹ́kùbẹ́kùn ẹ̀yin tẹ́ ń wá penis ẹ̀lájú ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ọyàn kò ẹ wò ẹ̀yin ọkùnrin tẹ́ ń ti obìnrin débi wípé wọ́n máa wò pé nǹkan báyìí lọ́kọ mi fẹ́ nǹkan báyìí nìkan fẹ́ tó ọkùnrin tí ò bá ti gbà ẹ́ bó ṣe fẹ́ lẹ́yìn ọmọ mélòó kí lẹ̀ ń wá káàkiri kí lẹ̀ ń bá ká ẹ̀yin ọkùnrin náà tí ọkùnrin máa gbé okó jáde
tẹ́ máa wò bí ẹni tí Ọlọ́run ò ṣẹ̀dá, tẹ́ máa jẹ́ kí ọkùnrin yẹn mọ̀ wípé okó òun kéré, ọkùnrin àwa máa sáyé láyé lọ káàkiri, a fẹ́ máa wá penis, a fẹ́ lọ enlarge penis. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, bí okó bá ṣe mọ lèèyàn fi ń dó ìyàwó ẹ̀. And ẹ má máa yọ hereditary kúrò nínú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Ẹni tí ìdílé ẹ̀ ìrandíran ẹ̀ okó ẹ̀ ò tóbi, báwo ló ṣe fẹ́ bí ọmọ tí okó ẹ̀ máa tóbi? Irú èmi ń sìn, màmá mi tóbi, bàbá mi ikùn ẹ̀ flat tó fi kú ni, bàbá mi ó ga bí èso ni, ikùn ẹ̀ dẹ̀ flat. Mi ò mú màmá mi bọ̀, mo mú bàbá mi, àbúrò mi dẹ̀ mú màmá mi. So ọmọ tí ọmọ ò bá jọ ṣòkòtò àjọ kìtì pa mi tí open kíní fún call nísìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn ọ̀nà wà tẹ́lẹ̀ fi dó obìnrin pẹ̀lú okó kékeré tí obìnrin dẹ̀ máa da omi ra ní ẹ̀mẹ́ta léraléra. Obìnrin máa da omi ra ní mo tún máa sì sọ̀rọ̀ lórí kíní tí mo sọ nípa matchmaking. Ní àkọ́kọ́ ọ̀nà tẹ́lẹ̀ fi dó obìnrin àbí tẹ́lẹ̀ fi bá obìnrin ṣeré, fún àwọn tó ti fill form, àwọn kan tí wọ́n sọ fún mi, ìwọ tó fill form tó lò mọ finger, o lè mọ bó ṣe fi finger obìnrin, bó ṣe ń fi finger bá obìnrin ṣeré, bó ṣe ń finger obìnrin. O máa ní láti lọ learn ẹ̀. Bójú o máa gba private lecture pẹ̀lú mi kó learn bó ṣe, because tó o bá mọ ọwọ́ fi bá obìnrin ṣeré lórí òbò, relationship yẹn ò lè work. Dídú ara yín máa tètè súra yín, obìnrin máa rí ẹ pé wọ́n nìkan ló ń enjoy, òun ò enjoy tó o bá ti mọ ọwọ́ fi bá obìnrin ṣeré nínú òbò. So ìwọ tó fill form tó sọ pé o mọ bó ṣe ń finger obìnrin, o ń láti pè mí later, mo ń láti kọ́ ẹ kó dẹ̀ má tijú. Now mo fẹ́ sọ bí ẹ ṣe lè dó obìnrin pẹ̀lú okó kékeré tó dẹ̀ máa gbádùn ẹ̀. Ẹ dẹ̀ mú mi. Bẹ́ẹ̀ ṣe lè dó obìnrin pẹ̀lú okó kékeré tó máa gbádùn ẹ̀. Àwọn styles tẹ́ lè ṣe fún obìnrin, gbogbo style náà ni. Number 1, tẹ́ bá fẹ́ ṣe missionary style, mommy and daddy, tẹ́ ẹ dẹ̀ ní okó kékeré, ẹ sọ fún obìnrin pé kó má la itan, ó máa sùn straight sílẹ̀ ni, ẹ̀yin máa lie straight sórí ẹ̀. Àárín itan ẹ̀ méjì lẹ máa gbà fi okó sínú òbò ẹ̀, ó dẹ̀ máa pa ẹsẹ̀ yẹn dé bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ máa, tó bá tí style yẹn bá wù yín o, tí mo dẹ̀ fi pé àwọn style mi tó better yẹn wà pẹ̀lú okó kékeré, but pẹ̀lú okó kékeré tí ẹ dẹ̀ ní fẹ́ jẹ́ kí obìnrin fi pé òbò ń fẹ̀, ẹni kó lie down straight, kẹ́dẹ̀ rọra sùn sí lórí straight bẹ́ẹ̀. But ẹ bá ṣerú nǹkan bá yẹn, ẹ ní lè mú ọyàn ẹ ní lè fi idọ̀ ẹ̀ ṣeré at the same time. Nǹkan tẹ́ kó máa concentrate lé lórí ó ní òbò ẹ̀ àbí ẹnu pé kẹ́ máa kiss, àníyàn ò dẹ̀ make sense. So kò need pé kẹ́ ṣerú style pé kó lie down, kẹ́ lie down sórí ẹ̀. But if you have to do mommy and daddy style, ẹni kó lie down, kó má lie itan, kó pa ẹsẹ̀ yẹn dé straight bẹ́ẹ̀, kẹ́yìn náà dẹ̀ lie down straight sí. Ẹ̀yin lẹ máa lè ṣí itan lórí ẹ̀ bóyá to the left or to the right, or kẹ́yìn náà sùn straight, kẹ́dẹ̀ra fi okó yín kékeré yẹn kẹfì. Ẹ rí pé okó yín kékeré kò ní kọjá ibi 3 inches ẹ̀, because G-spot obìnrin tẹ́ bá ti wọnú òbò 3 inches ni okó ní ìdẹ̀, so tẹ́ bá ti fi sí kò ní kọjá ibi orí yẹn, obìnrin máa gbádùn ẹ̀. Irú nǹkan bá yẹn bẹ́ ṣe ń do okó yín á máa kan káàpù wood clitoris ẹ̀ tó bá jẹ́ obìnrin tó ní idọ̀, okó yín á máa fa idọ̀ ẹ̀ wọlé torí pé ẹ̀ ń jẹ́ kó la itan tán. Or better still, tókó yín bá wọnú lé G-spot straight ló wà, because bí ó ṣe latan yẹn okó yóò ní ráyè, ó máa fún sínú, so orí G-spot ẹ̀ ló máa wà. Irú nǹkan bá yẹn ó lè jẹ́ kí obìnrin kó da òmìnira. Tẹ́ bá tún wá fẹ́ ṣe kẹ́ tún fa okó yọ, kẹ́ tún fi ṣe coital interruptus fún, labial coitus fún, débi pé máa fi sí àárín itan méjì, àárín itan ẹ̀ wá jẹ́ kó máa fa idọ̀ ẹ̀ wọlé, kó máa fà jáde, kó máa rìn lórí òbò, pẹ̀lú ẹ̀ á dàmíra bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin. Ẹlẹ́ẹ̀kejì, tẹ́ bá fẹ́ ẹ̀dọ̀ obìnrin látẹ̀yìn, ẹ̀dọ̀ obìnrin láti ẹ̀yìn, but dídó tẹ́ máa do láti ẹ̀yìn tó bá kúnlẹ̀, ẹ lè fi ẹni pé kó imagine pé nǹkan kan wà níwájú ẹ̀, pé ó fẹ́ lọ mú igi kan níwájú ẹ̀, so bí àyà ẹ̀yà gbé sókè, ọwọ́ ẹ̀yìn á sùn sílẹ̀. Obìnrin tí ò bá kí ń ṣe exercise, ó lè wà very 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 difficult fún láti ṣe, but tóbìnrin bá ṣe exercise ó máa wà a lot easier fún láti ṣe. Tó bá ti kúnlẹ̀ tó ti yọ̀dí sí yín lẹ́yìn, ẹni kó stretch ọwọ́ ẹ̀ kó wà straight nílẹ̀ báyìí, kó dàbẹ̀ ni pé ó fẹ́ fi ọwọ́ yẹn mú nǹkan, kó stretch ẹ̀ bọ̀ kí bíbá yìí ẹ wà lókè, so that tẹ́yìn bá ń do látẹ̀yìn, ẹ lè fi ọwọ́ fídù lọ yan ẹ̀ láti wájú,
ẹ lè fi ọwọ́ kan ẹ lè fi fídù ìdọ̀ ẹ̀ náà so ẹ fẹ́ kó kúnlẹ̀ kí bí báyìí lọ sókè then kí ọwọ́ ẹ wà straight báyìí nílẹ̀ then tẹ́ bá fẹ́ do láti ẹ̀yìn yẹn ẹ jẹ́ kí ìdí yín àti oko yín kó papọ̀ kó dàbẹ́ ni pé ẹ lẹ̀ pọ̀ kó papọ̀ kó jẹ́ pé kó feel that closeness kó wà láàrin ìdí yín ibi ìdí obìnrin yẹn àti oko tiyín lẹ́yìn nǹkan méjì lẹ lè fi ọwọ́ yín ṣe ẹ lè mú ọwọ́ yín méjèèjì kẹ́ fi hold waist ẹ̀ méjì kẹ́ fi gbé ìdí yẹn sẹ́yìn dáadáa ọwọ́ yín tẹ́ bá ti rí pé ti balance dáadáa tẹ́ fi ọwọ́ yín mú waist ẹ̀ dání sí ẹ̀yìn kó close mọ́ oko yín dáadáa ẹ lè máa fi ọwọ́ yín kan máa fi fídù ọyàn ẹ̀ níwájú kẹ́ máa fi ọwọ́ tẹ́ fi ń fídù ọyàn ẹ̀ níwájú yẹn ẹ kó glue ada fún ẹ Mọ́táyọ̀ kó glue ọwọ́ tẹ́ fi ń fídù ọyàn ẹ̀ níwájú ẹ lè máa fi finger kan sí lẹ́nu so finger tẹ́ ń fi sí lẹ́nu yẹn kò ṣe pọ́kọ́bìnrin yẹn bite ẹ̀ bọ̀ kó lè sọ̀kẹ̀ kó wetness yẹn ẹ máa fi sórí ìdọ̀ ẹ̀ ẹ máa fi wetness yẹn sí orí ìdọ̀ ẹ̀ ẹ máa fi finger yẹn sí lẹ́nu kẹ́ máa fi wetness yẹn kẹ́ máa fi sórí ìdọ̀ so ọwọ́ méjèèjì ńgbà míì ẹ rí pé ọwọ́ yín ṣiṣẹ́ bẹ́ ṣe ń do ọwọ́ yín sì ń ṣiṣẹ́ ẹ mú waist ẹ̀ báyìí ìdí àpapọ̀ mọ́ yín lẹ́yìn mọ́ oko yín dáadáa ó máa lẹ̀pọ̀ débi wípé tẹ́ bá ń do lọ́wọ́ ibi ẹpọ̀n yín á máa gbá ibi abẹ́ òbò ẹ̀ ibi ẹpọ̀n yín tẹ́ bá ń do ibi ẹpọ̀n yín á máa gbá kíní ẹ̀ lókè so irú nǹkan báyẹn náà á ti máa tantalize á máa fún ní àwọn sensation kan tó jẹ́ pé òun kò ní understand á máa ọmọ ọ̀tá lẹ́yìn tẹ́ wà lórí platform irú nǹkan báyà máa fún ní àwọn sensations kan tó ń go ní understand òun go ní lè comprehend sensation yẹn bẹ́ẹ̀ ṣe ń do ẹ ti wà glue then ẹpọ̀n yín arọra máa lọ a máa slap ẹ̀ lókè then ọwọ́ yín méjèèjì á mú ọyàn ẹ̀ ọkọ mú ibi báyìí ọkọ fi clitoris ẹ̀ ṣeré then ìtẹ́ tún lè ṣe ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ bá ní stamina ẹ̀ ní lè ṣe lè that's why ẹ̀yin ọkùnrin náà ẹ láti máa ṣe exercise ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ níkùn tẹ́ ẹ mọ̀ wípé tẹ́ bá ti ń gbé obìnrin sókè ẹ máa ṣe then ẹ̀yin obìnrin náà ẹ lọ máa ṣe exercise ẹ nídìí ẹni surgery ẹ nídìí pé kẹ́ ṣe nǹkan kan ẹ lọ ṣe exercise so that ẹ máa easy fún ọkùnrin èèyàn lè tóbi kó má heavy kéèyàn sanra bẹ́ẹ̀ kò heavy ẹni tó lọ́n bá dá tó fi ọlá sí lára bẹ́ẹ̀ yẹn ó lè tóbi kó má heavy so ẹ lọ ṣe exercise so that ẹ wà light another style eléyìí ó involve stamina tí wo ọkùnrin ò bá lè dá dúró gbé obìnrin sókè obìnrin yẹn láti fò mọ́ ẹ wá fọwọ́ gbé ibi itan ẹ ibi waist ẹ sókè mọ́ ẹ báyìí ó máa do láti orí ìdúró ni wàá máa sọ wípé okó ẹ ó ń fa ibi clitoris ẹ ó ń fa ó máa gbé sókè báyìí ni ìsídà tó ò bá ní stamina láti gbé bẹ́ẹ̀ yẹn wá ibi tó máa fi ara tì wá ibi tó lè fi ara tì tó lè gbára dúró sí bọ jẹ́ kí obìnrin yẹn wà níbi ibi bíbá yìí ẹ̀ ní kó jókòó lé so ọwọ́ ẹ̀ máa wà lára nǹkan tó máa jókòó lé ó máa gbé báyìí mọ́ra ni jẹ́ kó jókòó lé ibi báyìí so tó bá jókòó okó tó bá fi sí ó ń lọ sí G-spot ẹ̀ ó ń lọ straight sí G-spot ẹ̀ and ibi tó dẹ̀ máa kàn á máa kan àwọn ball àwọn foam àwọn ball àwọn nǹkan kan tó wà nínú àwọn bumps tó wà nínú òbò tó fi wípé tó o bá ṣọ́ra obìnrin yẹn gan ascot yẹ pé á ṣe omi síta ẹ máa rò pé ó ń tọ̀ ni kò tọ̀ ọ̀nà míì tẹ́ tún lè fi dó obìnrin ni wípé kí ẹ̀yin sùn lẹ̀ tóbìnrin bá jókòó lé yín ó máa kẹ̀yìn sí yín ni but obìnrin ló máa wà in control tó ṣe máa wà in control torí tó bá jókòó straight lórí oko there is tendency pé kò sọ pé ó ń dùn ẹ́ nínú ó máa bí mo ṣe ní kí o sùn lẹ̀ kọkùnrin sùn lé lórí nísìnyí ọkùnrin ló fẹ́ sùn lẹ̀ ìwọ ló fẹ́ sùn bí ọkùnrin bọ̀ ó fẹ́ kọ àyà sókè so okó yẹ straight báyìí orí ìdọ̀ ẹ ló ń lọ àbí orí G-spot yẹ then tó bá dẹ̀ wá di wípé ẹ wá fẹ́ dó obìnrin bọ̀ ẹ fẹ́ jẹ́ kóbìnrin dàmíra number one ẹ lè ní kóbìnrin lie down kẹ máa fi ọwọ́ kan fídù lọ́yọ̀ ẹ̀ kẹ dẹ̀ máa fọwọ́ kan tẹ ìdọ̀ ẹ̀ ẹ lè mú kinní yìí mi really fẹ́ show oko because mo sọ pé orí YouTube mo ti fẹ́ lò but má kọ̀ lélẹ̀ fún yín ṣe rí àwọn kinní pẹ̀lú àwọn balls yìí ó níṣẹ́ tí wọ́n ń ṣe lórí ìdọ̀ obìnrin tẹ́ bá wọ ilé yìí síbi abẹ́ ẹpọ̀n yín tẹ́ dẹ̀ ń fídù pẹ̀lú obìnrin ní tẹ́ máa ṣe ní wípé tí ẹ ní láti eléyìí
ló máa ṣe iṣẹ́ tẹ́ fẹ́ kó ṣe lórí ìdọ̀ ẹ̀, lórí clitoris obìnrin, nínú òbò obìnrin. Tẹ́ bá ti ń do eléyìí wà lórí ẹpọ̀n yín, eléyìí á máa ṣiṣẹ́ bí pé ẹ̀ ń do inú òbò, eléyìí á máa ṣiṣẹ́ ní orí ìdọ̀ obìnrin. Tẹ́ bá ṣe ń do báyìí, tẹ́ bá ti press ẹ̀ tẹ́ ti tàn, eléyìí máa ṣiṣẹ́, ó máa vibrate lórí ìdọ̀ obìnrin, á máa stimulate clitoris ẹ̀. Wọn bí obìnrin náà rè kó má dàmíra. Ẹ nídìí láti lọ sọ pé ẹ ń wá penis enlargement. Ẹ mọ̀ bí ẹ ṣe lè lo oko yín. Ẹ̀yin wo obìnrin náà, ẹ nídìí láti lọ sọ pé ẹ lọ ń ṣe ikùn. Tẹ́ bá mọ̀ wípé ikùn yín embarrass yín láti face ọkùnrin, ẹ jẹ́ kí wọ́n do yín láti dì, ẹ jẹ́ kí wọ́n do yín láti ẹ̀gbẹ́. Oni style kan lè fi eléyìí ṣe láwọn balls yín sí akéré, àwọn balls eléyìí sí. Ebi ò ta o, I'm just showing you. You can get it. Ball banger non pé. Àwọn balls yín sí, ó máa ṣiṣẹ́ lórí òbò obìnrin ni, lórí clitoris obìnrin. And this irú toy is one of the toys you must have. Kò ṣe gbogbo ìgbà náà ń fi okó sínú òbò obìnrin, náà ń do obìnrin. Àwọn orú nǹkan báyìí tó bá introduce ẹ̀ sóbìnrin yẹn, kò sí bó ṣe ẹni tó bá fẹ́ meet èèyàn lórí platform mi, màá fún ẹ ní list àwọn toys tó ń láti ní nílé. O ò lè ní nílé kí obìnrin gbádùn sensation yẹn kó tún wá pè níjọ́ mi kó lóhun ò ní ṣe, kò possible. This àwọn mo ṣì láwọn toys tó pọ̀ omi lè show ẹ̀ ní bíbá, wọ́n lè flag ètò yẹn, máa show ẹ̀ níjọ́ Sunday lórí YouTube. But eléyìí nìkan ló kéré jù tí mo lè fi wọ̀n ní bíbá wípé one of the toys that you must have. Ó láti ní nílé láti lè fi tọ́ṣọ̀, láti lè fi bá ìyàwó ẹ̀, sorry, láti lè fi bá ìyàwó ẹ̀ ọkọ ẹ̀ ṣe. Mo ní tí obìnrin náà máa lò fún ọkùnrin, but mi ò ní show ẹ̀ ní bíbáyìí. Orí YouTube láti máa lò yẹn ní ọjọ́ Sunday. Mo kò rọra mú eléyìí wá ni. So irú nǹkan báyìí o lè lò fún orí ìdọ̀ ìyàwó ẹ̀, o ò nídìí láti fi okó sí. Tó bá ti wá da omi ra, wàá ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹni tó ti dá mi dàbí ẹni tó fẹ́ dá omi ra tó fokó sínú òbò ẹ̀ nígbà yẹn, kò ní rántí bóyá okó ẹ̀ kéré àbókó ẹ̀ tóbi. Ẹ wà in the attitude, ẹ̀yin obìnrin tẹ́ wà in the attitude of kẹ́ máa wo kọ́, kẹ́ máa demand fún okó tóbi. Ẹ má ti ọkùnrin pa, ẹ má ti ọkùnrin ṣìṣe. Ẹ̀yin obìnrin náà, ẹ̀yin ọkùnrin náà, ẹ má ti obìnrin pa, ẹ má ti obìnrin ṣìṣe. Ẹ rí báwọn èèyàn ṣe ń kú, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó bá ní pé wọ́n lọ ṣe kinní yìí. And it's not the best. Just say no to surgery. If worse come to worse, irú èmi nsìn tí bá ti rí pé mo ti ń kúrò ní size ní òkè mi, mo ń wọ size 14, nísàlẹ̀ mi mo ń wọ 12. Tí bá ti rí pé mo ti ń kúrò ní size 12 nísàlẹ̀, ma head to the gym ni, torí pé ìsanra to me ikú ni mo fẹ́ rárá. So tó bá pain gym kò lè dàbí pé kọ́ńkọ́ lọ kùyàn lórun téèyàn mọ̀ bóyá ó máa jí àbí bí a kò ní jí. You understand? Kò dẹ̀ ṣe pé bóyá kí okó kó rí jọ̀rọ̀ kéèyàn okó kékeré gan ló máa ń dùn jù. I'm telling you, okó kékeré ló máa ń dùn jù tó bá mọ̀ lò, because ó máa rin obìnrin lórí ìdọ̀ ni. Tó bá kọ́kọ́ fi lórí ìdọ̀ obìnrin, tó kọ́kọ́ fi bá ṣeré lórí ìdọ̀ obìnrin kó tó fi sínú, kó tó tiẹ̀ tó mọ yáyì ẹ̀ nínú. Àwọn okó kan wà tí pọ́kọ̀ tó bí òṣì, wọ́n á wọ̀wọ́ òṣì. I'm telling you, àwọn okó tó kéré tó wà moderate, tó kó bá ti kúrò ní 6 inches tó ti ń lọ sí bí àbí 7, okó ìbànújẹ́ tó máa móbìnrin sunkún nìyẹn. Tó kó bá ti ń kúrò, tó bá ti tẹ̀ tí wọ 6 inches àṣejù nìyẹn. Tó kó bá ti ń kúrò lórí 5 point something to 6, tó ti ń lọ sí 6 point something to 7, àwọn okó tó máa múyàn sunkún nìyẹn. Àwọn okó tó máa mú èèyàn ní pain, tó máa dé obìnrin tó láàrin ijọ́ mẹ́ta, tóbìnrin máa feel pain. Tí wàá dẹ̀ máa fi pé bóyá mo dó pa ń pariwo ní kí láruwo òṣì. Odóbìnrin lé ní kò ní lè pè ẹ́ lọ́la pé kó wá dóhun. Ṣé ìyẹn náà ń pè ní oko dídó, ìyẹn náà ń pè lóbò dídó. A di wípé kò ní lè wálé, ẹ̀rù á máa bà wípé tóun bá wọ ò lè fẹ́ fokó lọ́hun, ó dẹ̀ fa ìdíhun ya. Ìwọ tó bá eléyìí ní na lie. I don't like Oko Kere. Bóyá ìwọ tó like Oko Kere, tóbìnrin bá lóhun like Oko Kere, I put it to you wípé kò mọ kódó. Because obìnrin tó bá mọ kódó, any size of oko tó bá wá, even kan gbé oko ńlá wá fún ẹ, wàá mọ bó ṣe lè control oko yẹn débi wípé kò ní fún ẹ ní pain. Ìwọ tó jọ́pọ̀ like oko ńlá, tó bá kí oko ńlá sí díẹ̀, báwo ló ṣe lè control ẹ̀ tó ò ní máa gàdírì tó bá dú ẹ tán.
tó bá mọ̀ pé lóòótọ́ lo like oko ńlá ọ̀nà wo ló lè fi dó oko yẹn tí ò ní gàdírì tí wọ́n bá ń dó ẹ tán tó bá sọ wípé o like oko ńlá obìnrin tó bá mọ oko dó bó bá jẹ́ oko kékeré àbókó ńlá you will know wípé bó bá dó oko tó bá jẹ́ oko kékeré lórí wàá ṣe débi wípé ọkùnrin yẹn gan máa mọ̀ ó máa fi pé bóyá oko ńlá lòun ni tó bá dẹ̀ jẹ́ pé oko ńlá ni wàá mọ̀ bó ṣe máa control ẹ̀ tẹ́yìn méjèèjì máa enjoy tí ò ní fún ẹ ní pain so tó bá sọ fún mi pé o like oko kékeré that means pé yóò mọ oko dó. Gbọ́ nǹkan tí mo sọ rí mo ń sọ kẹ́kẹ́ máa gbọ́ àwọn èèyàn ṣe mọ̀ pé àwọn èèyàn wa ní society wa wọ́n frown àti pé ká máa sọ̀rọ̀ oko àtòbò èmi ò dẹ̀ kí ẹ̀ torí pé mo mọ̀ wípé mo ti tú ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe mo dẹ̀ ń ṣe research sí every time you understand so ó ṣàjèjì àwọn èèyàn ò gbọ́ rí ó dẹ̀ ń ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ ó ń balẹ̀ ayé jẹ́ ẹ wo form tí mo ní matchmaking àwọn tó ti ń fill form tí mò ń kà mo rí wípé kò sí bí àwọn yẹn téèyàn ò bá fún wọn ní orientation kò sí bó ṣe fẹ́ matchmaking gan tọ́ọ̀chì ní pàpà ní problem because nígbà téèyàn bá sọ pé òun ò kíìsì rí ìgbà téèyàn bá sọ pé òun ò mọ bó ṣe ń lo finger láti fi touch obìnrin báwo ni ò ṣe ní problem the only problem tó dẹ̀ máa ní òun ni problem oko àtòbò pé dídóra wa because marriage tí ò bá ti sí ní dídó gidi ń bẹ ẹ gbàgbé ẹ marriage tí obìnrin ò bá ti lè demand pé òun fẹ́ kí ọkọ dó òun tí ò lè sọ pé mo fẹ́ dóko kóòpù kó sọ pé mo fẹ́ dóko ẹ gbàgbé ẹ kò lè work because tí ọkọ bá dùn mọ́ ẹ wọ́n ló máa bèrè lọ́wọ́ ẹ pé wá mo fẹ́ dó ẹsẹ̀ mo fẹ́ kó wá dó mi tó bá rí nìyẹn enjoy oko tó ẹ̀bọ́n ṣe ń dó ẹ so gbogbo àwọn forms tí mo rí pé a lot of people tó bá meet ara wọn lórí platform mi ní agbára Ọlọ́run you will not remain the same sexually I'm telling you meanwhile mo wá fẹ́ sọ̀rọ̀ lórí so ẹ jẹ́ kí n conclude ọ̀rọ̀ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá ní problem pẹ̀lú oko ẹ pé ó kéré jù ó wà embarrassing lọ ra penis pump kò ní any side effect tó bá dẹ̀ ti lo nǹkan ẹ̀ tán kò tọ́jú ẹ̀ and gbogbo ẹ̀yin tẹ́ wà quick at wípé tẹ́ bá ti fẹ́ dóbò ẹ máa sáré mú saliva ìtọ̀ yín ẹ máa sáré fi pa oko ẹ máa lo ìtọ̀ as lubricant èèyàn kan ló béèrè lọ́wọ́ mi ìtọ̀ ò dáa kò fi lubricate òbò àbí kò fi lubricate oko kò tó kì í sí òbò the only time because it don't contain àwọn enzymes kan tí ò dáa fún òbò but the only time tí obìnrin lè lo ìtọ̀ láti fi dóbò tí ò bá sí water based lubricant ni wípé tó bá jẹ́ ìwọ ìtọ̀ ara ẹ pé obìnrin o wọ́n fẹ́ dó ẹ ó dẹ̀ wá sure pé o ní any cold any sore throat o ní any problem o lè lo ìtọ̀ ara ẹ obìnrin kó o fi lubricate oko ọkùnrin tí wọ́n bá sure pé o wà okay tó dẹ̀ pé inú òbú ẹ náà fẹ́ kí o kó sí but ọkùnrin tó wà sure of ọkùnrin tó mọ̀ pé bóyá ó ní mouth sore bóyá ó ní throat bóyá ó ní cold kíní throat tó dẹ̀ lọ jẹ́ kó lọ lo oko ẹ kó lọ fi ìtọ̀ sí oko fi dó ẹ o stand o ní chance láti ní herpes disease tó ń pè ní herpes I'm telling you disease tó ń pè ní herpes o lè fún ẹ ní herpes o lè fún ẹ ní STD sexual transmitted diseases o lè fún ẹ ní gonorrhea because tó bó ṣe wà yìí tí èèyàn bá lọ sọ́ọ̀kì oko tó ní gonorrhea á ní gonorrhea of the throat so you have to be very careful tí ọkùnrin bá ní gonorrhea of the throat tó wá fi ìtọ̀ yẹn sí orí oko tó fi dó ẹ wàá ní gonorrhea tọkùnrin bá ní infection tó bá fi ìtọ̀ sí ara oko tó bí ó ní mouth infection bóyá ó ní sore throat àbí anything àwọn cold flu bad one yẹn tó bá fi ìtọ̀ sí orí oko tó bá fi dó ẹ wàá ní herpes wàá ní infection wàá ní problem so ó better má jẹ́ kí ọkùnrin fi ìtọ̀ sí ara oko láti dó ẹ ọkùnrin tó ò bá sure pé bóyá ó ní disease ọkùnrin tí kò ń ṣe pé bóyá regular boyfriend ẹ tó ò trust bóyá o fẹ́ ṣe quickie bóyá partner bóyá ọkọ ẹ tó ò trust jọ nítorí Ọlọ́run má jẹ́ kí wọ́n fi ìtọ̀ torí àwọn ọkùnrin kan they are very quick at doing it àwọn dẹ̀ sọ pé máa ń ṣe nínú kíní mo dẹ̀ ti sọ fún yín pé pornography àwọn film yẹn àwọn porn films yẹn make believe ni wọ́n real pé wọ́n ń dóbò 2 hours wọ́n real make believe ni ẹ má get carried away with it
ẹ má fi itọ́ sí ẹnu pẹ̀pẹ̀ kẹsàrẹ́ fi sí okó kẹkìbọnú òbò obìnrin ó lè fa ìpalára obìnrin yẹn lè ti bẹ̀ ní infection because ẹ̀yin gangan ọkùnrin mi máa ń ní gonorrhea tí ò kì í mọ̀ pé òun ní gonorrhea I mean ó máa ń ní àwọn infections kan tí ò kì í mọ̀ pé òun ní àwọn infections kan so please ó lè fa syphilis staphylococcus fóbìnrin tó o bá lọ fi itọ́ o lè lo jelly. You cannot use jelly because Vaseline jelly àbí kíní kan petroleum jelly it is specifically for outside no ṣe fún àwọn nǹkan tó wà ní ẹ̀ wọ́n ṣe fún inú obìnrin wọ́n ṣe fún inú òbò wọ́n ṣe fún ìta òbò ìta ni so má lò sí ara ẹ̀ má lò láti fi pé wọ́n kàn fi lubricate kàn wá fi sínú òbò ẹ̀ it's not good o lè lo water base mo tẹ̀ tún kà pé o lè lo oil tí wọ́n fi ń ṣe oúnjẹ tó jẹ́ jíjẹ but wípé kó máa wá lọ máa lo petroleum jelly kíní kan jelly it's not good ṣe rí inú òbò yìí ìgbà míì èèyàn lè ṣe oríṣiríṣi nǹkan fún kó má mọ̀ kó wá di ọjọ́ alẹ́ Ọlọ́run má jẹ́ ká ní cervical cancer Ọlọ́run má jẹ́ ká fi ká èèyàn mọ̀ bí tó ti máa ń wá so you have to be very very careful of nǹkan tó bá ṣe pẹ̀lú ọkùnrin don't get carried away ìwọ ọkùnrin náà má get carried away má sọ pé bóyá àti Yínká TNT ní kó máa lá òbò kó rí òbò kó kí gbogbo bíbà yìí ẹ̀ jóná gbogbo ibi tó jóná kó ní kókókókó wá lọ gbẹ́nu sí ó dangerous èmi ò ní kẹ́ lò ó please nǹkan tí mo wá fẹ́ sọ nísìn lórí matchmaking àwọn tó ti fill form mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fill form àwọn tó wà labroad ni ó dà yín pé bóyá kẹ́ pè wọlé kẹ́ advice nǹkan oníkálukú sọ mind ẹ̀ lórí the feeling of the form because a lot of people ń pè mí wọ́n ná owó yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n ná ẹran àbí wọ́n ná ẹja there's no way tí mo ṣe lè ṣe lọ́fẹ̀ẹ́ because tó bá send form àwọn tó fill form máa lọ wò ó mo dẹ̀ máa ka nǹkan tó mi ó ti ẹ̀ save mi àwọn tó ti bá mi sọ̀rọ̀ rí máa béèrè ọmọdún mélòó ni yín kí lẹ fẹ́ but form yẹn ó wà so simple ó dẹ̀ wà detail débi wípé gbogbo information tí mo fẹ́ nípa ẹ ló wà nínú ẹ̀ so táwọn èèyàn excuse me táwọn èèyàn bá ti feel ẹ̀ it come back to me máa kà ẹ wò máa ka gbogbo information tí mo fẹ́ ẹni tó bá yẹ kí n pè máa pè ẹni tó bá yẹ kí n orientate máa orientate ẹ̀ bọ̀ wípé kí wá ṣe lọ́fẹ̀ẹ́ because mo máa pè wọ́n ni mi ìdẹ̀lẹ̀ níta àwọn èèyàn ti ń pè mí láti joy ọ̀pọ̀lọpọ̀ mi ti ẹ̀ gbé form because mo ti ṣètò pé lọ sanwó kò dẹ̀ fill form tó bá ti fill form mo máa rí form yẹn any information tí mo bá fẹ́ nípa ẹ̀ ó wà nínú form yẹn then I will call you myself and ask you some questions mo dẹ̀ máa matchmaking all over the world àwọn èèyàn ti ń pè mí fún yàwó all over the world àwọn èèyàn ti ń pè mí fún ọkọ so tó bá wà l'Amẹ́ríkà tọkùnrin pè mí tóbìnrin pè mí l'Amẹ́ríkà of course ó ti yẹ kó yẹ yín pé tó wà l'Amẹ́ríkà ni mo máa link pẹ̀lú ẹni tó wà l'Amẹ́ríkà àwọn tó ń pè mí láti Dubai ẹni tó wà ní Dubai máa link pẹ̀lú ẹni tó wà ní Dubai ẹni tó wà ní London but then ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run don't put ẹ má fi clause sí pé I want London anywhere in the world ni mo ti sọ fún yín pé ẹ má stereotype pé mo mú kinní kan wá sí London ó disappoint me so anybody tí bá mú wá ó máa disappoint me then fún ẹ̀yin tẹ́ ń béèrè wípé ṣé owó yẹn ṣé ìyàwó àbí girlfriend tó bá san owó tó dẹ̀ decide pé ó fẹ́ ìwọ tó bá san owó nítorí pé ó fẹ́ dóbò ó fẹ́ lọ you can also go and pay ní West End àbí kó lọ pay níbi tó ti máa ń gbé aṣẹ́wó kó lọ sanwó fún wọn kó dó wọn kó lọ so why would you come and pay me láti dó obìnrin kó dẹ̀ walk away why what kind of question is that instead tó máa fi ṣe ìyẹn kúkú lọ mú owó ẹ lọ gbé àwọn tó máa ń ta ara fún owó kó lọ dóbò one off má wulẹ̀ wá sanwó sí bíbáyìí kó wá sọ wípé bóyá o kò wá fẹ́ sanwó pé o fẹ́ lọ it doesn't make any sense o kò fìyà jẹra ẹ o kò tanra ẹ o kò waste owó ẹ but lọ sanwó fún àwọn aṣẹ́wó kó ṣe one off kó lọ má sanwó níbí kó wá sọ wípé relationship yẹn kò fẹ́ wá dóbò o fẹ́ lọ it doesn't make sense so relationship tèmi fẹ́ ṣe fáwọn èèyàn àwọn tó bá ń wá partner kó ṣe dandan ni pé bóyá kán múra wọn lọ sí court fún registry kan lọ marry ẹlòmíì ń wá partner pé kò fẹ́ ṣèrànù ó kàn wá one person you have to get the form once you pay tẹ́ bá ti sanwó tẹ́ send the confirmation payment confirmation sí mi ipe èmi then I ma send the link tẹ́ ma fi lọ ẹ ma click on the link to fill the form and submit
once you submit, don't worry, we'll get the form and them and get information. Tiwa ni pé tó bá ti sanwó, just send me the confirmation. Pé okay o ti sanwó. Then you will get the link and you will fill the form and submit. Then leave the rest to me or leave the rest to my team. So anybody tó bá ti sanwó síbí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fi at the back of your mind pé partner lẹ fẹ́, stable relationship lẹ fẹ́. You don't have to pay for just relationship of short time. You can go and do short time elsewhere, not here. Do you understand? So for àwọn tó wà ní Nigeria, 25,000 naira, but one sọ wípé ó ti on the high side torí nǹkan tó wà. So torí mo fẹ́ káwọn èèyàn pè wọlé fúnra wọn, kó fúnra wọn decide. Plus 447-404-851-234. Plus 447-404-851-234. Admin ẹ jọ̀ọ́ bá mi pin number yẹn. Plus 447-404-851-234. Fún àwọn tó wà ní Nigeria, 25,000 naira. For every other kini tó wà ní diaspora, 50 pounds. Ani kini be PayPal account wà ńbẹ̀, account Nigeria wà ńbẹ̀, account London wà ńbẹ̀. So anyone tó bá choose, but for àwọn tó wà ní Nigeria, ó dàbẹ̀ ni pé a máa fún wọn ní grace and torí ẹ mo fẹ́ kí àwọn èèyàn. Hello. Yes ma. Hello. Hello. Yes, yes ma. Yes, ma. I want to know US. How the dollar first one to buy? PayPal account náà wà lára account yẹn. PayPal account wà ńbẹ̀ ma. Ma? PayPal. Ẹ sanwó through PayPal. PayPal, okay. Ó wà ńbẹ̀. ayodayinka@gmail.com. PayPal account. Okay. Okay. All right. So fún àwọn tó wà ní America, tó wà ní London, tó wà ní every other place is hello. 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 Gbọ́yìn o. Fún àwọn tó wà ní London, tó wà ní America is 50 deep. Please, can you explain about the deep pussy? Kò sí nǹkan kan about deep pussy. Tí ọkùnrin bá ti ń bá obìnrin ṣeré, tí ara obìnrin bá ti move, the moment tí ara obìnrin bá ti ń feel ẹ̀ pé wọ́n touch òun, tí ara máa react sí. And one of the reactions tí ẹ máa get ni wípé hello. Hello, ma. Yes ma. I think God don't have a control program. Bẹ́ẹ̀ni o. Ẹjọ́ máa mọ ọkọ̀ láti Nàìjíríà, ẹjọ́ ẹ̀wọ̀n tàwa Nàìjíríà ta níṣẹ́ ìtòwò ọ̀pọ̀ ẹ̀wọ̀n tó Nàìjíríà ẹ̀kọ́nọ́mì wọn bá owó yẹn ti pọ̀ jù. Ẹ̀dẹ̀jẹ́ káwọn bá ṣe máa gẹ̀ẹ́tì stop àti kálíbálì àti bá ṣe máa tó ẹjọ́ ẹ bá wà ní business to minimum because àwa ta níṣẹ́ náà wà pọ̀ tó jẹ́ pé owó yẹn a lè ní kẹ́sí náà bẹ̀rẹ̀ consider wa pé Nàìjíríà ẹ̀kọ́nọ́mì wọn bá jẹ́. So okay, mo ti gbọ́. Hello lewa, hello. Okay, suggest the price te fẹ́ ká fi sí. Baba ti fún wa ní 10,000. Okay. I'm a sọ later ma. Honestly, I was going to do it for free. So torí ẹ ló ṣe easy for me láti sọ pé mo fẹ́ reduce it. But mo rí pé a lot of people will take it for granted, and even my fans sọ pé kò gbọdọ̀ jẹ́ free. And tẹ́ bá wo nǹkan tó involve, tẹ́ bá ti sanwó, 30 confirmation sí mi lórí WhatsApp àbí lórí Messenger, ẹ máa gba link, ẹ máa fi gbogbo information yín sí ara link. Tó ẹ má gbàgbé pé mo máa padà pè yín. Plus 447-404-851-234. Ẹ má gbàgbé pé mo máa padà pè yín anywhere tẹ́ bá wà in the world, mo máa pè yín. And ẹ má gbàgbé pé credit ni mo máa fi pè yín o. Pé mo máa pè yín. So credit dẹ̀ ni mo máa fi pè yín. Mo dẹ̀ máa béèrè àwọn questions lọ́wọ́ yín. Mo dẹ̀ máa kò ṣe pé mo kàn máa sọ pé máa bá yín ní discussion.
ma fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ get into pẹ̀lú mi, because you can, there's no way you will have somebody from my platform and you will mess around. Mi ò ní gbà. I'm going to be on your neck. I'm telling you. I'm not forcing anybody. Tó bá mọ̀ wípé ó fẹ́ wá ṣeré, please. Mi ò ebi ò pa mí o, ìyà ò jẹ mí. Ẹ dẹ̀ mọ̀ pé mo ti run program yìí kó tó di wípé ọ̀rọ̀ owó coming. Tẹ́ bá dẹ̀ rí àwọn tí mo ti ṣe nǹkan fún, mo try láti avoid pé kí wọ́n sanwó sínú account mi. Mi ò yo, ebi ò dẹ̀ pa mí. Everything tó bá jẹ́ insult, mo mọ̀ pé owó ló máa ń tètè bá yá àwọn èèyàn jẹ́ lórí bíbá. Mi ò dẹ̀ fẹ́ nǹkan kan tó máa fún mi ní ìdọ̀tí. Mi ò fẹ́. So tó bá ní ṣe, it's not compulsory. Don't pay. If you are not interested, if you are not sure of what you want to do, please, I beg you in the name of God, don't pay. Because mo ní fẹ́ kéèyàn sanwó tán kó wá ní ebi mo dẹ̀ ti sanwó mi. Má fi pé o sanwó live mi. Má fi pé o sanwó òbò tó fẹ́ do. Torí ẹnìkan bèèrè lọ́mi pé ṣé tóun bá sanwó tán, ṣé òun tún láti máa fún obìnrin lówó. If you have a relationship, ṣé ò ní tọ́jú obìnrin? What's a question? Hello. Ẹ káàsán ma. That's it. Oh my journey. Hello. Hello ma. Yes. Yes ma. I go to ma from Nigeria. Yes ma. Everyone online, you go in because I don't think you call you. Yes ma. Even if I say partner, you want me. One more bet you partner. So yeah. Okay, àwa náà partner náà là ń ṣe bí a ṣe dídó pé ẹjọ́ ń dóra yín bí partner, serious relationship náà làwa náà ń ṣe. Okay, mo fẹ́ partner tó jẹ́ ní tó máa understand ni tó ti partner là ń ṣe bí. This woman tó ń bèrè deep pussy, bẹ́ẹ̀ ṣe sọ pé deep pussy, òbò jíjì náà ń pè ní deep pussy, and mo dẹ̀ ti ń sọ mo ní tí ọkùnrin bá ti fídù pẹ̀lú obìnrin. Hello. Hello, ẹ káàsán. Ẹ káàsán. Àti Yínká. Hello, mo ń gbọ́ mà. Èlò ṣáàtì Yínká nìyẹn. Bẹ́ẹ̀ni. Ṣáàtì Yínká nìyẹn. Bẹ́ẹ̀ni. Hello, bẹ́ẹ̀ni. Okay. Mo ní ní send sing. So ṣé dandan ni pé ní ká gba fọ́ọ̀mù ni àbí pé gbogbo question yẹn tẹ́ máa béèrè lọ́wọ́ wa ṣé dandan ni àbí báwo ni mo fẹ́. Dandan ni reason tó ṣe dé dandan ni pé I can't have a one-to-one discussion with you before that question, because question yẹn máa fún mi ní background ẹni tí mo ní. Background yín, there is no way you will speak to me now tí mi ní pé how old are you ma? Ọmọ ọdún mélòó ni yín? Ìlú wo ni yín? The question paper form yẹn ti ní gbogbo ẹ̀. So ó máa fún mi ní background. Ó dàdẹ́. So ó máa fún mi, ó dẹ̀ máa save mi ní owó. Mo gbọ́ pé ẹ̀fọ́ lórí program yìí pé ẹ máa béèrè group ẹ̀jẹ̀. Yes, ó wà very important, because ara àwọn carelessness, ara àwọn nǹkan tó yẹ ká máa take into cognizance ni when you are getting married to a man. You need to only láti mọ blood group ọkùnrin tó ń fẹ́, only láti mọ genotype ẹ̀, because ó yẹ kẹ́ mọ̀ wípé AS ò lè fẹ́ AS, pé AS carrier ni AS náà carrier ni, only láti, because I'm láti protect not only ara wa, I'm láti protect àwọn ọmọ tí a ti bí, because ó lè má wà applicable to all. Bóyá àwọn tí wọn ò fẹ́ bímọ mọ́ fine, ó lè má wà applicable. But fún àwọn tó sì fẹ́ bímọ, you have to be very careful. Even àwọn tí wọ́n fẹ́ bímọ mọ́, blood group is essential, because ẹnìkan lè sick kan ní kó wá donate ẹ̀jẹ̀. Ó lójú àwọn tó lè donate ẹ̀jẹ̀. Okay. So question kejì ni pé tẹ́ bá fèsì pẹ̀lú man kan. So àbí fífi obìnrin pẹ̀lú obìnrin ọkùnrin kan tí wọn bá lọ láìka ara wọn àti gbogbo yóò wọ́n dáadáa ara wọn. Ṣẹ́rí ẹni sùúrù number one ni wípé one of the things tí mo máa ṣe tí n bá gbọ́ let's say obìnrin ni yín sìn ọkùnrin, one of the things tí máa ṣe ni wípé
tí n bá ti mọ background ọkùnrin tí mo ti mọ background obìnrin tí mo dẹ̀ ti mọ nǹkan tí ọkùnrin yìí fẹ́ mo mọ nǹkan tóbìnrin yìí fẹ́ mo wá wo profile wọn bóyá wọn match. That is number 1 success. Number 2, I will have like a connect conference call with the two of you together. Tájọ máa sọ̀rọ̀. Then from there, oh my God. Then from there, I will give you chance láti lè familiarize pẹ̀lú ara yín, láti lè bára yín sọ̀rọ̀ lórí phone, kẹ́ bèrè pé your do's and your don'ts, nǹkan tí mo fẹ́ rè, nǹkan tí mo fẹ́ rè. Ẹ má gbàgbé mo ti máa exchange picture láàrin ara yín. So attraction will come from the picture. Pé mo like look eléyìí, mo like bele ṣe look, mo like bele ṣe look. At that point, tó bá ti rí picture tí ó bá ti like it's not kò ń ṣe force. Ama tún dem wá ẹlòmíì ni. But ẹlòmíì from picture àìmọye àwọn tó máa wà lábúrò tó máa ń fẹ́yàn sílẹ̀, wọ́n máa ń fẹ́yàn sílé fún wọn. Wọ́n máa ń fẹ́yàn sílé fún wọn ní Nàìjíríà. So bó ṣe rí nìyẹn. So from picture I might exchange picture. I'm sorry, this program is not English program. Unfortunately, I'm not able to speak English. So I'm try láti bring one together pẹ̀lú picture, one picture ara wọn. Then I'll do a conference call. Then my more background profiling, my more background àwọn méjèèjì. Then I'll be able to match àwọn profile yẹn bóyá eléyìí orú èèyàn tó fẹ́ lélẹ̀, bóyá eléyìí orú èèyàn tó fẹ́ lélẹ̀. So it's not a problem. Mo ti kíntẹ̀ tó bẹ̀rẹ̀ báyìí pé openly báyìí mo ti ṣe fáwọn èèyàn, and a rí tó jẹ́ pé wọ́n ti ẹ̀ fẹ́ra wọn lórí platform mi, lórí WhatsApp group mi. A rí tó jẹ́ pé wọ́n sì wà in relationship lẹ́ni tó ti ẹ̀ pé kò bá anything dé, you understand? Tó ti ẹ̀ jẹ́ pé kò bá anything dé. So bí yẹn ṣe máa rí nìyẹn. Mo ṣì expect kí àwọn tó wà ní Nigeria especially pé kí wọ́n calling, and I'm Arabic country, please help. I'm doing hello. Irú nísìnyí mo ní àwọn obìnrin kan lọ́wọ́ already kó jẹ́ pé kí n tó bẹ̀rẹ̀ program yìí openly ni mo ti ní àwọn pictures wọn lọ́wọ́, mo ti ní detail wọn lọ́wọ́ tó dẹ̀ pé Naija náà ń gbé tó dẹ̀ wà okay, tó jẹ́ pé nǹkan tó kọ̀ need ni ọkùnrin, you understand? So it's not and irú èèyàn bẹ́ẹ̀ yẹn mo máa pè wọ́n, mo máa bá wọn sọ̀rọ̀, mo máa béèrè nǹkan tí wọ́n fẹ́ lára ọkùnrin, mo máa béèrè nǹkan tí wọ́n fẹ́ lára ọkùnrin. Unfortunately, I'm not able to do that. Power Khalid, you don't put me on that kind of condition. You don't have to pay me. You don't have to pay me. Telling me pé I should find you somebody before. I'm not hungry. Please don't get me upset. You don't have to pay me. As a matter of fact, there's no way you want to come in that I'm going to even answer you. I'm not going to answer you at all. You know, for telling me before you pay. How much do you want to pay? How much is your money? I'm not hungry, you know. My number is +447404851234. I'm not hungry, but it has to be paid for because mama low credit me at the end of the day. Mama low energy me, mama low time me, mama, and like I said, I will do a conference call. I want to sanwó náà. Wọ́n rí pé wọ́n ti fill àwọn forms yẹn. Ẹlòmíì máa sọ pé òun kò fẹ́ sanwó, òun ò fẹ́ fill form. It's not going to happen. If you cannot fill the form, please don't bother to pay, because if you tó bá sanwó and you expect me to call you, I will not call you until I've seen the form. I won't call you. Tí n bá ti rí form yẹn, mo ti ní background detail mo ti mọ age, mo ti jẹ́ ó parọ́, mo ti mọ nǹkan tó wà capable láti ṣe, mo ti mọ orúkọ ẹ, mo ti ní everything about you. So nǹkan kékeré ló kù tí mo kàn máa bẹ́ẹ̀ sọ. But tó bá fill form yẹn, mi ò ní pè ẹ́. If you pay without filling the after payment, if you don't feel tí bá ti lè access form ẹ, I'm not going to call you. I won't call you. I won't call you. And please don't give me condition, because irú àwọn tó bá ń fún mi specifically pé I want somebody abroad, olè ni wọ́n fẹ́ wá sí London ni. Don't give me such condition pé specifically you want somebody abroad. For what? You want somebody abroad? Kó mú ẹ wá sí abroad. I'm not me ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ fún mi, má tiẹ̀ gba form, má gba form mi ní bí ẹ ṣe any business. Please, there's something me specifically that you want somebody abroad. So you don't want somebody in Nigeria, you want somebody abroad. It's not going to happen.
Hello. Even kini somebody abroad me ni fún ẹ. Hello. Hello, yeah, I can hear you, sir. Hello, I can hear you, sir. Mo gbọ́ yín. Ẹ jọ̀ọ́ fẹ́ àǹtí Yínká nìyẹn. Bẹ́ẹ̀ ni, sir. Àǹtí Yínká ni o. Ẹ kú ètò mo ń gbọ́ prógrámù yín kan ní o. Mo ń wo orí Facebook, mo ń wo prógrámù yín kan lórí ẹ̀ ní mà. Mo wà live ni. Kí ló ṣẹlẹ̀, sir? Kò sí pọ́blẹ́mù mo kàn ní kí yín ni. Mo ń gbádùn prógrámù yẹn ní o. Ẹ ṣé, sir. Ẹ ṣé o. Àdúrà wọ́n gbà o, ẹ múre délé o. Àṣẹ Olódùmarè. Inú mi tó pẹ̀lú prógrámù yẹn o. Ẹ ṣé gan. Ẹ ṣé. Nàìjíríà ló ti sọ̀rọ̀ o. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Ẹ ṣé gan. Ẹ má fún mi ní condition pé ẹ fẹ́ yàn. I should find somebody for you abroad. Yeah, ẹni tí bá find èèyàn fún yàn ní Nàìjíríà pé máa mú wá síbí báyìí mo mọ̀ pé Ọlọ́run á gba ọwọ́ mi ṣe. Onítọ̀hún dẹ̀ ní misbehave, but anybody tó bá ti ń kọ́kọ́ fún mi ní condition yẹn it's not going to happen because tó bá jẹ́ pé lóòótọ́ ọkọ ló ń wá tó jẹ́ lóòótọ́ ọkùnrin ló ń wá àbí obìnrin ló ń wá o ní máa sọ pé condition pé you want somebody abroad ó ti fi wọ́n wípé òun fẹ́ wá fi èèyàn kan ṣe àtẹ̀gùn wá sí abroad ni kò dẹ̀ ní happen tó bá jẹ́ pé genuinely ọkọ ló ń wá wàá fi mí sílẹ̀ èmi ni mo máa matchmake ẹ pẹ̀lẹ́ tó wà abroad ìwọ kọ́ ló máa sọ fún mi pé kí n bẹ́ẹ̀ wẹ̀yàn tó wà labroad 419 nìyẹn it's not going to work with me I'm sorry. Hello. 419 nìyẹn it's not going to work with me tó bá wá ọkọ lóòótọ́ o ní fún mi ní condition pé I want somebody abroad it's not going to work with me unfortunately. It's not going to work with me. So I'm also expecting some more calls from Nigeria láti decide pé eye tí ẹ fẹ́ ká gbé sí. Mo ti rí pé àwọn kan ti sọ 10,000, àwọn kan ti pè wọlé láti sọ 10,000. Then ẹni tó sọ pé òbò jíjìn tí wọ́n bá ti ń bá obìnrin ṣeré. Ọlọ́run one of the àṣẹ tí Ọlọ́run fún obìnrin ni wípé the moment tó bá ti ń fídù pẹ̀lú obìnrin tí obìnrin bá ti ń tí ara obìnrin bá ti ń move òbò wọn máa jìn sí. Hello. Hello. Hello, yeah. Hello, ẹ súnmọ́ kúrò níbi Facebook yín, ẹ súnmọ́ kúrò níbi Facebook. Okay, ṣé àti Yínká sí ẹ̀sìn yẹn? Bẹ́ẹ̀ni. Àti Yínká agbádùn ètò yìí o. Ẹ ṣé. Ọlọ́run adúró sí i. Àṣẹ. Àánú owó ní láìpẹ́ báyìí. Ẹ ṣé gan, thank you. The moment tí wọ́n bá ti ń bá obìnrin ṣeré, òbò obìnrin á bẹ̀rẹ̀ sí ní máa jìn. Hello? Hello, ma. Ma? Yes. Tí ọ̀dọ́ tó bá wà ní London tàbí tó bá wà ní US ṣé ọkọ̀ Nàìjíríà náà lè bá wá fún wọn ní Europe tó pọ̀ sí tí èèyàn bá wà ní ẹsẹ̀ ìfì báyọ̀ bọ̀. Màmá, tí èèyàn bá wà ní tí mo bá run out of ọkùnrin ní London tí mo dẹ̀ run out of ọkùnrin ní America ńkọ́ but tí èèyàn bá wà ní America it is commonsensical pé ẹni tó wà ní around yẹn ni ó máa jẹ́ first choice but ẹ lè imagine ẹni tó wà ní Nàìjíríà tó ní kí bá àwọn wọkọ̀ labroad ṣé ẹ mọ̀ pé 419 nìyẹn 419 nìyẹn náà àbí ẹni tó wà ní Nàìjíríà tó ní kí bá àwọn wáyàwó labroad 419 nìyẹn but ẹni tó bá wà l'Amẹ́ríkà ó wà commonsensical pé ẹni tó wà l'Amẹ́ríkà ló máa wá fún. Hello. Hello. Ó wà commonsensical pé ẹni tó bá wà l'Amẹ́ríkà first choice máa jẹ́ ẹni tó wà l'Amẹ́ríkà. Ẹni tó wà ní London first choice máa jẹ́ ẹni tó wà ní London. Ẹni tó wà ní Nàìjíríà first choice máa jẹ́ ẹni tó wà ní Nàìjíríà. But ẹni tó wà ní Nàìjíríà wọ́n máa sọ pé kó bá àwọn wáyàn ní London àbí labroad ó lè ní.
kò ná nǹkan ṣe. Hello? Hello? Hello, yeah? Hello? Chikainda? Yeah? Hello? Hello, mo ń gbọ́ yín. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Okay. Mo fẹ́ bèrè èlò ní fọ́ọ̀mù yẹn. Is fún ẹ̀yin tẹ́ wà abroad is £50. But fáwọn tó wà ní Nàìjíríà a sì ń decide lọ́wọ́. Àwọn kan sọ wípé ká gbé wálẹ̀, but fún ẹ̀yin tẹ́ wà ní London is tẹ́ wà abroad is £50. But nǹkan tó bá ti lè mú wa reduce ti Nigeria, of course a máa reduce ti àwọn abroad náà ni. Kàtà lè ní wà. This iye náà nìyẹn. So nísìnyí àwọn obìnrin tó wà ní Qatar náà ẹ ti rí pé àwọn ọkùnrin wà ní Qatar, so you can contact by paying and sending your payment detail. So irú àwọn ọkùnrin tó wà ní Qatar yìí á match wọn pẹ̀lú àwọn obìnrin tó wà ní Qatar, àwọn tó wà ní America with àwọn tó wà ní America, àwọn tó wà ní London with àwọn tó wà ní London, àwọn tó wà ní Nigeria with àwọn tó wà ní Nigeria. Paying because you want to find a partner in London to the ń gbé ní Nigeria, it's not going to work. Only jẹ́ one off, but don't make it a condition. But wọ́n ti pin àwọn account detail yẹn. Admin ẹ jọ̀ọ́ ẹ pin àwọn account detail sí online káwọn èèyàn rí. Àwọn account detail tẹ́ máa sanwó fún ó wà lórí page mi. Tẹ́ máa sanwó sí PayPal wà ńbẹ̀, Nigerian account wà ńbẹ̀, abroad account wà ńbẹ̀. Okay. So as I was saying, oh my God. Hello? Hello, Auntie Kan, okay. So, jẹ́ kí a fi ṣe $50 àwátàwà l'Amẹ́ríkà, a ṣe ní 50-50. Hello? Hello, Sister Ika. Hello, ma. Ẹ kálẹ́ ma. Yes, sir. À ń gbádùn ètò yín o. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣé ìyá mi. Hello. Ẹ ṣé ma. Yes, ma. Yes. Ẹ ṣeun. God bless you, ma. Bless you too, ma. Yes, ma. Mo cut it, sorry. So, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn obìnrin tó wà ní Dubai náà ní sí, wọ́n lè apply. Hello. Hello, Auntie Ika. Ma. Wọ́n ní àwátàwà l'Amẹ́ríkà, ká ṣe ní 50-50, $50. Ẹ mọ̀ pé mi ò sí l'Amẹ́ríkà, London ni mo wà, owó London ni mi máa náà. Okay. Ẹ relax, ẹ má worry, ẹ ṣá relax, ẹ relax. Nǹkan tó bá ti lè mú wa reduce Nigeria, a máa reduce in London náà. So but dollar ò tiẹ̀ wọlé rárá, but a máa reduce ẹ relax before the end of the show, ẹ gbọ́. So as I was saying, ẹni tó ń béèrè pé òbò jíjìn, the moment tó bá ti ń fídù pẹ̀lú obìnrin, òbò obìnrin máa jìn wọnú sí. Kò wá mí pé bóyá obìnrin yẹn lose. Mo ti sọ fún yín pé okó dídó kọ́ ló ń jẹ́ kí òbò tóbi. Nǹkan méjì ló fa òbò títóbi. Nǹkan mẹ́ta. Number 1, ọmọ bíbí, age àti àìmádókó. Tó bá dókó dáadáa, gbogbo àwọn muscle tó wà nínú òbò máa relax. Ó dàbí ẹni tó lọ ṣe exercise, ṣe mọ̀ pé téèyàn bá ṣe exercise, gbogbo ara ẹ̀ kò ní rí jọ̀bọ̀jọ̀bọ̀, kò ní gbogbo jọ̀bọ̀jọ̀bọ̀ tó máa ń wà lára, ó máa thick ni bó ṣe rí nìyẹn. But téèyàn bá ṣe exercise tó fi rẹ̀ lẹ̀ tó dẹ̀ ń jẹun, ara máa rí ṣọ̀pọ̀ṣọ̀pọ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí. Tó bá dókó okó dídó fún òbò exercise ni, ó máa jẹ́ kó firm. Bẹ́ẹ̀ tó bá dókó gbogbo àwọn muscle yẹn, ó máa relax. So àwọn nǹkan mẹ́ta tó ń jẹ́ kó bò jìn, ọmọ bíbí, age àti àìdókó. But Ọlọ́run ṣe òbò wà elasticated débi wípé tó bá bímọ, ó máa padà sípò díẹ̀. Then with the help of exercise, ó máa padà sípò tán. So òbò jíjìn kò ṣe ìranù ló ń fa òbò jíjìn. So gbogbo ẹ bá ṣe rí, tó bá ti touch ẹ, tá rẹ̀ bá ti move, ó máa
jìwọ́nú sí, you understand? Kò ṣe pé bóyá obìnrin yẹn useless, kò ṣe pé bóyá obìnrin yẹn useless. Then tí obìnrin bá ga, bóbìnrin bá ṣe ga sí ni òbú ẹ ṣe máa sún sókè sí, sísókè yẹn lè jẹ́ pé jíjìn. Tóbìnrin bá kúrú, òbú ẹ máa sọ̀kalẹ̀. So bí kíní yẹn anatomy yẹn bó ṣe wà nìyẹn. Ẹ̀yin tẹ́ wà ní Naija, ẹ̀yin admin ẹ dá sí, ṣé ní kí n reduce ẹ ní, ẹ dá sí. I don't know. And to Lebanon doing work. Okay. Àwọn obìnrin tó wà ní, anybody can apply from all over the world. It makes it simple because tí ọkùnrin bá apply láti Dubai, tóbìnrin apply láti Dubai, easy láti matchmake àwọn obìnrin tó wà ní Dubai pẹ̀lú mọ́ ọkùnrin tó wà ní Dubai. Mo ti lá a lot of ọkùnrin ní America. In fact, mo ní more of ọkùnrin ní America ju obìnrin lọ. So irú America sí ọkàn mi balẹ̀ lórí America. Even before ká tó bẹ̀rẹ̀ olówó, ọkàn mi balẹ̀ lórí America. Ọkàn mi balẹ̀ lórí London. Ọkàn mi balẹ̀ lórí àwọn wo ló ń lo +353 Dublin. Ọkàn mi balẹ̀ lórí Dublin pé màá rí àwọn èèyàn together. But more people, gbogbo àwọn, the only thing àwọn tí mi ò tí wà used to that even Dubai, ìlú wo ló ń lo +978 or 958 àwọn ìlú yẹn àwọn ìlú yẹn ọkàn mi balẹ̀ lórí wọn. But àwọn ìlú míì táwọn èèyàn ṣe ń sọ wípé àwọn wà bẹ́ẹ̀, now it's you too can spread it wípé everywhere all over the world people can come in and like subscribe, as soon as you pay, you send in your payment proof. I must send form singing. You fill the form will give me background check fún ẹ láti rí. Then I'll be able to find out, ask you questions. And what questions mo ma bí ẹ, you do not have a choice than to answer me. Ìwọ tó bá dé mọ̀ pé pride àbí secrecy àbí kíní kan o lè feel it, please ẹ má sanwó fún mi. I'm not going to do anything secret. Mi ò ní ṣe any backdoor thing. You have to go through, even ìyá mi, tí ìyá mi bá fẹ́ ṣe, she must go through the process. Ó láti lọ sanwó sínú account, then I will send you a form. Ebi ò pa mí, because I've seen people tó ti contact me pé I don't really want to fill any form, I'm just going to pay you. It's not the money that matters. Because tó bá sanwó fún mi, tí mo gba owó, tí mo lọ tí mi dẹ̀ mọ̀ èèyàn tó jẹ́, mo ní any background history, mo ní anything about you, mo lọ introduce ẹ sóbìnrin tí wàhálà bá ṣẹlẹ̀, tó bá fa gbùrù á fa gbó. If you know wípé o lè feel form tó ń feel, you are not feeling, nobody will know. Èmi nìkan ni mo lè ní access sí. Once tó bá ti feel it, I'll just tó bá ti submit it, mo mọ̀ bí mo ṣe máa last. Èmi ni mo máa ní access ní drive mi. So èmi nìkan ni mo lè ní access sí. So nobody would have access to your form and nobody will see anything that has to do with you. I stand to be corrected, and I'm giving you right to sue me. Tí ẹlòmíì bá ní access sí information there. But tó bá ti mọ̀ wípé o lè ṣe bẹ́ẹ̀, please keep your money. I beg you. Keep your money. I don't need it. Mi fẹ́ owó wàhálà. Torí tí bá gba owó yẹn lẹ́ni, teacher mi kan ní àti jẹ lẹ́dẹ̀ chikọchikọ àti sanwó jugunjugun. Nígbà tí bá gba owó lẹ́ni tí mo ti gba owó tí mo wá lọ gbé obìnrin sí ọwọ́ èṣù àbí mo lọ fa ọkùnrin sí ọwọ́ èṣù, wọ́n á ní orí platform Yinka TNT náà ti meet ara wọn. I can't do it, and I'm not ready to make any private call to anybody tí mi ò bá rí form ẹ. I'm not going to entertain any call, mi ò ní pick ẹ. So if you want to be part of the matchmaking, you have to go and pay, fill the form, and just leave me. I will call you myself. Èmi máa pè fúnra mi, máa pè fúnra mi. But tó o bá ti mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀, má sanwó o. Tó bá sanwó, o dash mi lówó ni. Tó bá sanwó, tó bá fill form, tí mi bá ti lè access form ẹ, o dash mi lówó ni. And I'm not going to call you back pé o ṣe sanwó o fill form, mi ní pè ẹ́ padà. Mi ò ní mo sọ kókó là ń rọ́ fàdítí. Ó ní mo sọ kókó là ń rọ́ fàdítí. Okay, now for the purpose of àwọn tó wà ní Nigeria, what is good for the goose is good for the gander. Tá bá ti ṣe fáwọn tó wà ní Nigeria náà, a máa ṣe fáwọn tó wà ní diaspora.
so àwọn tó ti sanwó, well, sorry, it happens like that. Ẹ má bínú. I reduce to Nigeria since majority have carried the vote. So I'm reduce Nigeria sí 10,000 naira. And I'm reduce àwọn tó wà ní bí America, London kọ́kọ́ sí 30 pound. 30 pound. Tó bá wà ní abroad, tó fẹ́ sanwó yẹn, tó fẹ́ san sí Nigeria in naira, don't go and pay only 10,000 naira. Ṣó mọ̀ pé phone number tí ma fi pè é ó máa determine ìlú tó wà. So don't play me. If you play me, tó bá wù ẹ́ kò ní 419 ní mí. You understand? So tó bá ti san owó yẹn, 10,000 naira for Nigeria people, 30 pound fún àwọn tó wà abroad. But tó bá wù ẹ́ tó bá lọ ṣe àwọn àlùmọ̀kọ́rọ́ ìkó lọ sọ, mo máa mọ̀ ó fún mi lówó ni, mi tiẹ̀ ní sọ̀rọ̀ nípa ẹ̀, máa rí pé o smart, èmi dẹ̀ wà smarter than you, mi ní sọ̀rọ̀ nípa ẹ̀, I won't say anything, mo dẹ̀ máa jẹ owó yẹn, mo máa gbẹ́sẹ̀ lé ìdí mi máa jẹ. So tó bá according to you tó bá wà, please ni kò fi sanwó. Tó bá ti lọ san 10,000 naira, tí n bá ti rí, tí mo ti trace ẹ pẹ̀lú phone number àbí detail ẹ, torí ṣó mọ̀ pé location wà nínú form. The location where you can't be smarter than me. The form you are filling has location tó bá wà, ó wà nínú form. Tí bá ti di location ẹ, tí mo dẹ̀ ti compare iye tó san, mi ò ní pè ẹ́ padà. Mo máa jẹ owó yẹn ni. The US is 30 pound. You have to pay through PayPal. Tẹ́ bá wà ní US. The account number, the Nigeria account number. Hold on, please. The Nigeria account number is free. Where's my admin? Ṣé kò sí ńbẹ̀ ni? Ọlọ́run ló mọ̀ bí admin wà o. Wọ́n máa pin àwọn account detail yẹn nísìn. You have to go, if you are paying, you can, tẹ́ bá fẹ́ san owó sí PayPal, ó ní bẹ́ ṣe máa ṣe tó jẹ́ pé iye tẹ́ fẹ́ san, what if anywhere tẹ́ bá wà ó máa san. Hello, can you put the account details and pin it, please? It seems you are not online, sef. Can you put all the account details, please? Hello. Hello ma, ẹ káalẹ́ ma. Ẹ káalẹ́ o. Àjàyí ló sọ láti Russia. Mo ní àwọn táwa ní Russia ń ṣèlú lánàá máa kàn. 30 pounds ni. Fún program tẹ́ ẹ ṣe lọ́wọ́. 30 pounds ni. It's 30 pound. So ẹ máa lọ san through PayPal. 30 pound ni. Ẹ máa lọ san through PayPal. Èmi ò ní time wa ní báàsì ní bàbá yọ àwọn òye ló bá mi sọ ọjọ́ wọn. Ẹ máa lọ san àwọn máa ń lò bóyá mo dà káàdì mo rí yẹn máa pọ̀ sí. But tẹ́ bá fẹ́ san through Nigeria, 30 pounds. Tẹ́ bá fẹ́ san through Nigeria, I think it's about 20,000 naira for 30 pound. Okay ma, okay ma, mo ti gbọ́ ma. Nigeria account real. So it's pinned. It's pinned. So ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ tó bá dijọ́ Sunday a máa meet lórí YouTube níbi tí mo ti máa kó gbogbo àwọn èròjà tọkùnrin wá. Ẹyọ kan ni mo kàn mú wá fún obìnrin, and ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká gbogbo ẹ̀yin oní mo ti sọ́nsìn, because I can see some people passing some comments ní mi báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, this is not a do or die. If you don't believe in this program, don't pay, and don't, please, be careful of the kind of statement you make, because mi ò force anybody láti ṣe o. Ẹ má tẹ́ bá ti mọ̀ wípé ẹ lè fill form mi,
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ṣe ẹ má don't even ẹ má go near it at all tẹ́ bá ti mọ̀ pé form yẹn ó nira fún yín láti fill ẹ má ṣe. It's not you don't have to. This is my PayPal account. It's pinned there. The PayPal account is there. Not pin it already. And the last account self, I'm still expecting the last account to come on board. Then I'll be able to pin it down. So I'm on your read. Then you can, and this is the UK account. It's pinned as well. So gbogbo àwọn account yẹn ló ti wà ńbẹ̀. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ tó bá di jọ́ Sunday lágbára Ọlọ́run. And fún gbogbo àwọn tí wọ́n ti sanwó tẹ́lẹ̀, unfortunately I'm very sorry about it. Ẹ mọ̀ torí pé bí nǹkan ṣe rí ní Nàìjíríà ni. You can do a transfer to Naira account, but it's 20,000 Naira you're going to be paying. But I prefer the international account anyways. Hello. Hello, ma. Emma, fine you. Ẹ wo bẹ́ ṣe pretty. Oh. Bẹ́ẹ̀ni. Abẹ́yìn kọ́lẹ̀ wà ní picture yìí. Ẹ kálẹ́, ẹ kú ètò ma. Emma, beautiful. Èmi kà bẹ́ẹ̀. Oh, God bless you. Mo ń gbọ́ yín mà. Ẹ ṣé ma, kí o ma. Mẹ́ma, àyè tó ma. Ọ̀pá ẹ̀mí ló kọ́ mi ma. Mo ní àwọn tá wà ní Arab country, àwọn tá wà ní Arab country la wá ṣiṣẹ́ ìgbà ìkọ́, la bá fẹ́ connect yìí, báwo la ṣe máa ṣe understand. Gbogbo ẹ̀ náà ni mo ti explain pé anywhere you are around the world pé ẹ máa sanwó tó bá mọ̀ tẹ́ bá pé Nigeria account ló ní irú yín sìn tó bá pé Nigeria account lẹ fẹ́ sanwó sí 20,000 lẹ máa san because abroad lẹ wà. Okay. But ẹ bá wà ní Nigeria is 10,000. But with this your number, you are not in Nigeria, is 20,000 lẹ máa san. So Nigeria go aláti gbé sílẹ̀ because nǹkan táwọn èèyàn sọ. But now I'm just using this opportunity to tell everybody ọkùnrin obìnrin all over the world to come on board so that a lè easy for me láti make àwọn èèyàn according to ibi tẹ́ bá ń gbé, ibi tẹ́ bá wà base. But please, if you are in Nigeria, don't give me condition that you want to come abroad because it's not going to work with me. Láti mọ̀ pé 419. Hello. Ẹ̀kọ́ yẹn kọ́ sí mo ní ìṣẹ̀pẹ́ dókítà wà ṣẹ́kù sí èèyàn dúdú bíbá yìí àwọn ará pé ẹ̀lú wà bíbá yìí bọ́ọ̀lù ṣe máa bá wa ṣe àwọn kankan wà bíbá yìí. Ṣebí ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn tẹ́ bá ń lọ sí tí àwọn èèyàn tó wà ń bẹ̀ yẹn tí ò bá séèyàn dúdú tó wá lá àwọn èèyàn dúdú wà ń bẹ̀ yẹn tí wọ́n pè mí náà Arab country yìí. Kò séèyàn dúdú bíbá yìí o. Àwọn èèyàn dúdú ọkùnrin wà ń bẹ̀ tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n pè mí tó lọ ṣiṣẹ́ bíi tiyín tí wọ́n pè mí. Àwọn èèyàn tó lọ ṣiṣẹ́ bíi tiyín tí wọ́n pè mí. Hello. Ẹjọ́ máa kí ni Nigeria First Bank account yẹn wọ́n ti gbé kúrò àríkọ́ pé. Ó wà ń bẹ̀. Ẹ̀dọ̀ ẹni tó bá wa pín yẹn ní UK nìkan ló wà ń bẹ̀ sí ẹni tó bá wa pín Nàìjíríà ká lè rí. Ẹjọ́ wọ́n ní kẹ́ pin Nigeria. Ẹ máa rí after this show, I think so. I think you should be able to see it after this show. Wọ́n ní kẹ́ pin Nigeria with me. Wọ́n ní kẹ́ pin Nigeria account síbẹ̀. And woman tó sọ pé tó ń pè láti kíní yẹn, I'm telling you categorically pé people call me from that place. Hello. 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 Hello, I think sorry that one. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni. Ẹ súnmọ́ kúrò níbi Facebook yín. Lè máa gbọ́ Facebook ẹ tún máa bá mi sọ̀rọ̀ at the same time. Hello. Hello, mo ń gbọ́ yín. Okay. Àwọn táwọn Germany nǹkan báwo la máa ṣe? Àti PayPal account wà níbẹ̀. Wọ́n ti pin PayPal account síbẹ̀. It's £30. Hello.
£30 náà lè máa sọ equivalent £30 lè máa sọ yìí lè máa find out equivalent £30 yìí dẹ̀ san sínú PayPal èmi ṣáà ń san owó mo ń san PayPal mo ń sanwó fún through PayPal mo ń sanwó fún yàn Nàìjíríà náà. Okay. Yeah. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. I think what ti pin teba after this show you should be able to see my Nigeria account because mo rí pé account wọ́n pin sí bí báyìí sí London account ni. So after this show you should be able to see the Nigeria account and I'm encouraging everybody all over the world pé láti come into the program so ma wà easy for me láti match àwọn èèyàn from ibi tí wọ́n bá ń gbé mo lé a lot of people America mi ò ní problem pẹ̀lú America mi ò ní problem pẹ̀lú bí mi ò ní problem pẹ̀lú Dublin mi ò ní problem pẹ̀lú ìlú wo mo tún ní problem pẹ̀lú náà Nigeria náà mi ò ní problem pẹ̀lú Nigeria because I already mo tẹ̀ láwọn ladies kan lọ́wọ́ but àwọn Lebanon kìnnìkan yẹn and I know that àwọn black men máa ń pè mí from there I even have a particular one tẹ́pẹ́jọ́ tó pè mí ó sunkún ni hello. Hello àti ṣáàtì ìdààmú dákọ̀. Bẹ́ẹ̀ni. Hello à ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ ṣé contribution ṣé ti increase contribution fee yẹn ni 10,000. Bẹ́ẹ̀ni. Okay. Màá gbà bí ṣe máa fún wọn. Okay, ya bàbá mi. So I'm running out of time. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. Please, for the last time, you don't have to be, if you don't believe in this program, you don't have to be part of it. I'm not begging anybody for money. I'm just asking that you pay me for my service. So you don't mo mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó jẹ́ scammer, I know. Mo mọ̀ pé wọ́n bá mi bẹ̀ and that a lot of ọkùnrin tó sọ fún mi wípé àwọn ò ní lè fill form. I can't work with you. It's not going to work. If you cannot ọkùnrin tó bá lè fill form yẹn má sanwó gbàgbé ẹ̀ go another platform. Mo ti rí ibi kan tó ti ń ṣe kíní ní orí Facebook rí tí onítọ̀ dẹ̀ sọ pé ìwọ tó wà ńbẹ̀ yẹn máa wá obìnrin kan fún ẹ £100 ló máa san. Mo ti watch kíní yẹn rí mo wò rí. I'm not asking for £100 now. Èmi torí pé mo máa lo credit mi fi pé àwọn èèyàn. You understand? Téèyàn bá ń rù èèyàn mọ nǹkan tó fara ṣe. Mo máa béèrè lọ́wọ́ àwọn tó máa ń bá mi sọ̀rọ̀ dáadáa. At times I will miss your call. I will call you with my credit. You understand? And I pay for my credit. I pay for my things. So I call you with my credit. So tó bá ti mọ̀ pé o lè fill form. Má sanwó. Mi ò force ẹ. You have to fill the form. I must know you. I must find out about you. Even without your knowledge, I'm telling you, it's not going to happen because I have to protect my integrity. I have to protect my name. I don't want pé kéèyàn kan máa sọ pé orí platform ẹni òṣì náà ṣe. I don't want that. So tó o bá ti lè ṣe, please stay away from this platform and don't bother to pay at all. May God bless you all. Tó bá di jọ́ Sunday lágbára Ọlọ́run, a tún sọ̀rọ̀ more and lágbára Ọlọ́run tá bá ti bẹ̀rẹ̀ sí ní collate àwọn kinní yẹn, you'll be able to ẹ máa gbọ́ bó progress report pẹ̀lú àṣẹ Ọlọ́run over time àwọn tó bá ti make ara wọn máa fẹ́ kún wọn máa wá kán wọn máa sọ one or two things about their experience ní agbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn á jẹ́ ká pàdé ní Sunday lórí YouTube níbi tá ti máa lo gbogbo àwọn sex toys tó kù àní ẹjọ́ ẹ má wò kó ńlá mọ́ ẹ lọ lo penis pump ìwọ tó bù ẹ bá tóbi lọ ṣe kegel exercise ìwọ tí kùn ẹ bá tóbi lọ ṣe exercise tó bá fẹ́ dóbò tó bá fẹ́ dóko tó bá tó ẹ pé máa embarrass ẹ ò fẹ́ kí ọkùnrin mọ̀ pé ikùn ẹ tóbi ṣe jẹ́ kán dú ẹ látẹ̀yìn má kọ wájú débi pé wọ́n máa rí pé ikùn ẹ tóbi níwájú please may God bless us ẹ má jẹ́ ká lọ ṣe nǹkan tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn èèyàn sunkún níta tó bá wọnú ilé wa lọ́lọ́run ló mu ó jẹun tó ń wá bẹ́kùbẹ́kù ni ó yẹ téèyàn bá tiẹ̀ máa kú káwọn èèyàn sọ pé ó mà ṣe o kò ṣe ó mà ṣe níta inú ilé kan ní ọmọ àlè ó ń pẹ́ àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run àwọn èèyàn sọ please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ má jẹ́ ká tú iṣẹ́ Ọlọ́run wò bí ó ṣe máa rí nìyẹn kó tó di ijọ́ Sunday mo sọ wípé ire o máa ṣe update kékèké kan ẹ má wọrí ó dàbọ̀.